Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Àwọ̀tán. Gbajúgbajà akọrin Takasufe Tèmiládé Ọpẹ́níyì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Tems ti gba àmì ẹ̀yẹ GRAMMY o. Tems ló gba àmì ẹ̀yẹ GRAMMY o ní ìsọ̀rí orin ilẹ̀ Áfíríkà tó dára jùlọ pẹ̀lú orin rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní Love Me Jẹ́jẹ́. Tems làwọn gbajúgbajà akọrin Takasufe míì bíi Burna Boy, Davido, Àṣàkẹ́, Yẹmí Aládé àti Chris Brown láti gbàmì ẹ̀yẹ náà. Ní gbọ̀ngàn Sotocom lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ayẹyẹ ìfàmì ẹ̀yẹ ìdáwọn olórin lọ́lá náà ti wáyé o lálẹ́ ọjọ́ Àìkú ọjọ́ kejì oṣù kejì ọdún 2025 tá a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Tems ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní láǹfààní láti wà níbí fún àmì ẹ̀yẹ GRAMMY o. Ó ní bákan náà ni mo tún dúpẹ́ fún gbogbo àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi o. Tems tún lo àǹfààní náà láti kí màmá rẹ̀ ẹni tó sọ pé òní ọjọ́ Ajé ọjọ́ kẹta oṣù kejì ní ọjọ́ ìbí rẹ̀. Tems tún dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ fún gbogbo nǹkan tó ti ṣe fún o àti arákùnrin rẹ̀ tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá kan náà. Àmì ẹ̀yẹ tí Tems gbà yìí ṣàpèjúwe ìdàgbàsókè àti ìlọsíwájú nínú iṣẹ́ orin kíkọ fún Tems. Lọ́dún 2023 ló kọ́kọ́ gbàmì ẹ̀yẹ GRAMMY pẹ̀lú akọrin orílẹ̀-èdè Amẹ́ríkà Drake fún orin kíkọ táwọn méjèèjì jọ kọ papọ̀, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Wait for You. Lọ́dún 2025, ọ̀nà 8 ni wọ́n ti dárúkọ orin rẹ̀ o, Love Me Jẹ́jẹ́ fún àmì ẹ̀yẹ GRAMMY tí ìsọ̀rí ilẹ̀ Áfíríkà. Bákan náà ni wọ́n tún dárúkọ orin Tems fún àmì ẹ̀yẹ GRAMMY ní ìsọ̀rí orin R&B pẹ̀lú orin rẹ̀ Born in the Wild fún ìsọ̀rí orin tó dára jùlọ lágbàáyé. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.